الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. orúkọ mi ni Abdulfatai Abdulyakin Az-Zakawi tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Shehu Omilolo. Nínú ọ̀rọ̀ ìyànjú tí a tún fẹ́ bára wa sọ òun náà ni pé èmi àti ẹ jẹ́ ká lọ mọ̀ra wa ká dára wa mọ̀. Ìwọ náà lè pe rẹ kó bi rẹ léèrè who am I, ta ni mí nínú ara rẹ kó jókòó kó bi rẹ léèrè kó tó di pé àwọn ẹ̀kọ́ máa bí ẹ léèrè pé who are you my aunt, pé ta ni ẹ, báwo ló ṣe jẹ́. Lópin ìgbà tó bá ti lè dára rẹ mọ̀ ò ní problem o. Tó bá ti dára rẹ mọ̀ ó wá rí ibi tó fẹ́ máa lọ ó débẹ̀. Torí man lam yujarrib laysa ya'rifu qadra. Ẹni tí ò bá gbìyànjú àti ṣe nǹkan rí ó lè mọ bí kíní yẹn náà ṣe rí. You try it, wọ́n náà gbìyànjú kó ṣe kíní yẹn wò wá rí pé wà dẹ̀rọ náà àbáyọ ń bẹ̀. Ohun téèyàn bá gbìyànjú rí èèyàn kí n lè ṣe, kò wá sí nǹkan kan téèyàn ṣe láyé tó bá rọrùn dé o. Torí pé kí ni Al-Qur'an ní inna ma'al usri yusra, pé kí ni lẹ́yìn ìnira ìrọ̀rùn wà. Gbogbo àwọn tó déèyàn láyé ẹbí wọn léèrè pé ṣéjọ́ tí wọ́n di èèyàn láyé gbẹ̀mù yẹn ṣe wọ́n ṣe dé láti bẹ̀rẹ̀ nìyẹn. Àwọn náà ń bẹ̀rẹ̀ gradually tọ́ba kan náà ń tàbá díẹ̀ ni wọ́n ń bá kíní yẹn díẹ̀ tó fi ń dókè tó fi ń gúnkè. Ǹjọ́ tó wá dùnlẹ̀ tán lèmi pẹ̀lú rẹ̀ ń wò àwa fẹ́ jọ wọ́n lókè. Ǹjẹ́ irun tójú wọn rí ṣáà lè bèrè. Baba lana Sheikh Adam rahmatullahi alayhi, baba Sheikh Adam wọ́n ṣe kó gbogbo ẹ̀jẹ̀ tó dùn tó di gbogbo ẹ̀yẹn ẹ̀jẹ̀ bí wọ́n léèrè. Baba náà fèsì àwọn táàbù wọn náà sọ́bàtì tó pọ̀, wọ́n fèsì àwọn wàhálà àwọn oríṣiríṣi challenges. Báwo ni mo fẹ́ ṣe tí tọ́lọ́run fi wá dá wọn láre pé ọ̀yà mo rí kiri ìṣe báyìí. Àwọn kan wá débẹ̀ lénìí, ìwọ náà wá fẹ́ bẹ̀rẹ̀ lénìí, wọ́n ń dandan o fẹ́ kọ́run tí baba yẹn kọ́. Irú ọmọ lékè tí baba yẹn ti kọ́ wọ́n náà fẹ́ sáré kọ́ wọn kó tó bẹ́ẹ̀, kò sí bẹ́ẹ̀ wọ́n náà bẹ̀rẹ̀ láti ibìkan ni. Àmọ́ ohun tí mo fẹ́ kó yẹ ni pé tó bá ti wá bẹ̀rẹ̀ má jẹ́ kó sú ẹ. Torí kí ni ẹ lè fi máa fẹ́ lọ dáadáa, ó lè máa rìn dín, ó lè máa slow. Àmọ́ tó bá ti kúrò lójú kan tó kúrò lórí ẹ̀ tó dúró tì í tó ní dandan mo gbọ́dọ̀ rí kí ní ìṣe ni ó yẹ dandan kó orí ṣe. Ọ̀rọ̀ wá dàbí ọ̀rọ̀ ẹni tó gbẹ́ kànga ni, ó wá gbẹ́ díẹ̀ ó ní kò tí ì kan mi, ó tún lọ bòmí, ó tún lọ gbẹ́ díẹ̀ kò tí ì kan mi, ó tún lọ bòmí, ó tún lọ gbẹ́ díẹ̀ kò ní kan mi, ó ní kan mi láéláé. Torí pé kí ni ó dictate ara rẹ̀. Tó bá ti dictate ara rẹ̀ wá jókòó sójú kan ni, rí ìpójú kan yìí ó lù dáadáa pọ́pọ́pọ́. Ibi tó ti ń gbé ká wàhálà ẹ̀ tí ẹ pọ̀ kí ló ń ṣe wàhálà ń gbé báyìí àwọn èèyàn support gbá kí ló ń ṣe ẹjẹ́ ká lọ wo ohun tó ń ṣe. Kí ní dé tó darí takú síbí àwọn èèyàn padà gẹ̀ẹ́tì ẹ. Tó bá ti wá gẹ̀ẹ́tì ẹ pé alágbèyà ń ṣe nǹkan bí nìsín wọ́n padà kún ẹ lọ́wọ́. Kíní yóò padà wá di dáadáa, yóò padà wá dòkè. Ló fi jẹ́ pé tó bá ti dára rẹ mọ̀ ohun tó rò pé gbé dání pé ó lè fi ṣoríire wá ṣoríire mẹ́ o. Ohun tó rò pé kò lè dọjà lọ́la yẹn á dọjà mẹ́ lọ́wọ́. Iṣẹ́ tó rò pé ó lè kọ́lé mẹ́ ó sì máa kọ́lé mẹ́. Ara ẹni tó ń gbénu big flat tí òró ralẹ̀ kó kọ́lé. Ẹni wọ́n ta pure water inú hold up ó wá dẹni tó ń ralẹ̀ tó ń kọ́lé tó wọ́n ṣe dáadáa nù ayé. Kí ló jẹ́ kó bẹ́ẹ̀ ó dára rẹ̀ mọ̀ ni pé lórí pure water yìí máa ṣoríire ń bẹ̀ ó sì ṣoríire ń bẹ̀. Àmọ́ wọ́n tó wà nú owó tó ń sọ ká kíní yóò ti tó kíní kan ìgbà mo fẹ́ ṣe kíní kan ó sì wó ni o. Bó bá ti wá ṣe owó yẹn dídí tó bá dẹrú owó ní màá wá ná wọn kọ́ ló náwó mọ́. Ọlọ́run kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa, Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Iléeṣẹ́ wa OJB TV yìí Ọlọ́run má jẹ́ ó jóná, Ọlọ́run má jẹ́ ó dàrú, Ọlọ́run má jẹ́ ó jóná, Ọlọ́run má jẹ́ ó dàrú. Ọmọ Adémẹ̀tọ́ tó ẹ pàwọn náà ni olùdarí gbogbo iléeṣẹ́ náà. Ọlọ́run àyíkú tó yáwọ́ Ọlọ́run má fi pa wọ́n o, Ọlọ́run má fi pa wọ́n o. Àti gbogbo àwọn crew wọn tí wọ́n jọ wà ń bí Ọlọ́run má fi kú tó yáwọ́ pẹ̀lú kọ̀ọ̀kan wa, Ọlọ́run kó dúró tẹ̀lé kọ̀ọ̀kan. Ìgbà tí iléeṣẹ́ ìbọn wa di ńláńlá tán irú àwa iná Ọlọ́run má fi wá ṣàwátì o. Gbogbo àwọn tó ti wá sórí ètò àtàwọn tí ó tún máa wá Ọlọ́run má jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan ṣàwátì. Bí a bismillahir rahmanir rahim aunaka ya muhin wa bika nasta'in aunaka ya muhin wa bika nasta'in la hawla wala quwwata illa billahi al-ali al-azim. Fún nọ́mbà bí àwọn tó bá fẹ́ pè 00771660 07033818563. Sallu ala nabiyil karim sallallahu alayhi wa sallam.